Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé update lọ́lọ́kanjọ̀kan náà ni a máa ń fún yín. So update eléyìí tí a tún mú wá fún yín yìí, update nípa olóyè Sunday Igboho ni. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé gbogbo àwọn nǹkan tó ti ṣẹlẹ̀, gbogbo àwọn awuyewuye tó ti ṣẹlẹ̀ sẹ́yìn nípa ọ̀rọ̀ Yorùbá Nation, nípa bí olóyè Sunday Igboho bó ṣe dìde láti gbìjà ilẹ̀ Yorùbá, láti jẹ́ kí ìwà ìbàjẹ́ tí àwọn tí wọ́n ń pera wọn ní Fúlàní darandaran tí wọ́n ń wù ní ìpínlẹ̀ Yorùbá kó dé òpin. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé ìjà yìí ni olóyè Sunday Igboho ni ó gbé, tí ó sọ wípé Yorùbá Nation gbọ́dọ̀ dúró, wípé àwọn Fúlàní wọ́n yàn wá jẹ lórí ilẹ̀ bàbá wa, pé gbogbo àwọn nǹkan tí àwọn Fúlàní ń dánwò ní orílẹ̀ ìpínlẹ̀ Yorùbá, ní gbogbo àwọn state Yorùbá, pé kò sí Yorùbá tó bẹ́ẹ̀ láti dánwò ní gbogbo àwọn ìpínlẹ̀ tí ó wà ní ilẹ̀ Haúsá. So èyí ni ó fà á tí federal government ní abẹ́ ìṣèjọba former president Muhammadu Buhari tí wọ́n fi declare Sunday Igboho wanted. Gbogbo wa náà la gbọ́ sí sinero yẹn nígbà tí ó ṣẹlẹ̀ nígbà náà, níbi pé wọ́n lọ ka mọ́lé ní òru, níbi pé wọ́n arrest àwọn èèyàn nínú ilé ẹ̀, níbi pé àwọn tí wọ́n lọ bẹ̀ lóru wọ́n ṣe ìkọlù, wọ́n bà mọ́tò jẹ́, wọ́n balẹ̀ jẹ́, ó tún mú ẹ̀mí àwọn kan lọ sí ní gbogbo yẹn. So níbi wípé wọ́n padà arrest ẹ̀ ní Benin Republic, níbi wípé federal government Nigeria lásìkò gbà yẹn wọ́n declare olóyè Sunday Igboho wanted. So gbogbo àwọn nǹkan yìí ni olóyè Sunday Igboho ló fi fapá jánu, ló fọ̀rọ̀ léde, ló sọ̀rọ̀ tó le, ló sọ̀rọ̀ ìbínú wípé ìṣèjọba Buhari fẹ́ pa òun, pé kí ni òun tí ì ṣe, pé ṣe bí òun gbìjà àwọn tán jẹ́ ọmọ Yorùbá ni. Tá a bá gbàgbé pé olóyè Sunday Igboho ó ṣe àbẹ̀wò sí ìlú Ìgangan nígbà yẹn, níbi tí ó ti lé àwọn tí wọ́n jẹ́ Fúlàní darandaran tó ti lé wọn kúrò. Ó ní wípé gbogbo àwọn nǹkan tí ó jẹ́ èrè oko, gbogbo àwọn oko tí àwọn Yorùbá ń dá, pé wọ́n fi màálù jẹ wọ́n, wípé wọ́n tún jiyàn gbé. So gbogbo ẹ̀ náà ni a ti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. So olóyè Sunday Igboho ó ti wá padà wá sí Nàìjíríà, ó ṣàbẹ̀wò sí kábíyèsí Onímẹ̀kọ. So Sunday Igboho sọ̀rọ̀ tó pọ̀. Ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀, ká gbọ́ àwọn oríṣiríṣi ọ̀rọ̀, àwọn àṣírí ọ̀rọ̀ tó sọ. Ó dẹ̀ tún fọ̀rọ̀ léde náà wípé kò kí ń ṣe pé òun fẹ́ dà lúrú, pé òun try láti jẹ́ kí ààbò tó pé yóò wà fún ọmọ Yorùbá, pé gbogbo wa ni a ní ẹ̀tọ́, pé especially lórílẹ̀-èdè yìí, lórílẹ̀ bàbá wa. So wá fọ̀rọ̀ náà léde wípé nǹkan tí a fi lè gbáyé gbádùn nípínlẹ̀ Yorùbá ni wípé ká pín. So ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ ní ẹnu olóyè Sunday Igboho, ká dẹ̀ gbọ́ nǹkan tí kábíyèsí Onímẹ̀kọ náà tí wọ́n fi dá lóhùn gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tí wọ́n jẹ́ ọba nílẹ̀ Yorùbá, gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tí wọ́n jẹ́ aṣíwájú nílẹ̀ Yorùbá. Mo dẹ̀ ní àwọn ẹ̀gbọ́n tó yẹ pé akíkanjú ni wọ́n. Ẹ rí i pé bàbá tí àwọn bàbá wa yìí nílẹ̀ Yorùbá, àwọn ọmọ Yorùbá ò ní mọ bẹ̀rù, àdẹ̀ ní jáyà. Ẹ̀yin tẹ́ lọ ń lé Fúlàní kiri, ẹ ní sùúrù. Ẹ nídìí àti lé Fúlàní tó bá mọ̀ pé ṣé ọwọ́ wọn ọ̀dà, tó gbọ́ pé Sunday Igboho wá kí Onímẹ̀kọ, yóò fi ìlú lẹ̀ fúnra ẹ̀. Ní wàhálà kì í ṣe pé tìgbéraga. Ọlọ́run máa ń ṣe bẹ́ẹ̀ tí ó da ọmọ kan tí ó kàn rí bẹ́ẹ̀. Ọlọ́run ló dá mi bẹ́ẹ̀ kì í sí èèyàn. Àwọn ẹ̀gbọ́n mi rè, ó lè jọ́gọ̀ ọlọ́pàá, ẹ̀gbọ́n mi ni ọmọ mi dáadáa. Ìgbòho ìwà lọ. Ṣé wàá fẹ́ ká ṣe nǹkan tó yẹ pé á lọ tán wọ́n á mọ fi ọ̀rọ̀ tí ò ṣe kan kábíyèsí. Ṣé mọ̀ pé tí gómìnà Ògùn state bàbá Dàpọ̀ Abíọ́dún tí ó bá fàyè gbà wá yóò kó sọ́jà àgbègbè ẹ̀ sí gbòòrò. Wọ́n ti mọ̀ pé mò ń bọ̀ ń lu yìí látàkì. Ẹ mọ̀ yà á tara wa. Wọ́n ti pe kábíyèsí pé Sunday ń bọ̀ ń lu rẹ̀. Ṣé ò ní sí nǹkan kan látàná? Kábíyèsí ṣe ọmọ mi ní ó ń bọ̀ wá kí mi ní. So tí gómìnà ọba fàyè gbà wá tó bá ní kọ́mọ bá wa jà àníwọ̀lú ọgbà ẹni tí ó ṣẹ̀. Ọ̀gá tó dúpẹ́ fún pé gómìnà yẹn dáadáa ni àwọn gómìnà kan bẹ tó wò ní bóun ṣe rí yẹn. Wọ́n jẹ́ pé ta bá sọ̀rọ̀ ní ọ̀tà kò wá rí. Yorùbá náà dẹ̀ ni wọ́n. Bọ̀ Dàpọ̀ Abíọ́dún ti pẹ́ láti ìgbà tó ju ogun ti le tí Buhari ti bá mi kó wàhálà. Ó wá sọ̀rọ̀ ní tẹ̀mí ẹ gómìnà yẹn lèmi fi láìkí ẹ̀. Ó ní ta bá ríyàn bí Sunday Igboho tó bá lè wá gbà wá lẹ̀ lógun state Fúlàní dà wọ́n láàmú láyé ìjọba Buhari tí ò sí máa bá ẹ tó tó bẹ̀ tí ó sọ̀rọ̀. Kò sí Yorùbá tó tó bẹ̀ tó lè sọ̀rọ̀ ńgbà ẹ̀. Ọdún mẹ́jọ Buhari ló kọ̀ sẹ́ni kankan tó lè ṣe rálì. Torí yóò mú wọn. Kí ni mo sọ tó ní kọ́ lọ pa mí? òótọ́ lọ́wọ́ Yorùbá kan náà ló tán fọwọ́ sowọ́pọ̀ pẹ̀lẹ́ náà ń jẹ́ ń bẹ́ẹ̀ tán fi jẹ́ ní wọ́n jọ lọ pa ní o
ṣùgbọ́n tí mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ ni pé ó lè pẹ́ kọ́mọ wọn lákòrò yóò rìn Yorùbá ní sẹ́mà stand 100%. ó lè pẹ́ lọ tí kò ṣe háráhárá àlùbáríkà àwọn tó lọ ń kulẹ̀ lọ àlùbáríkà àwọn bàbá wa tá a ní yìí ìyàwó wọn jẹ́ wá lọ bẹ́ẹ̀ Yorùbá lọ́pọ̀ ju Nàìjíríà orúkọ tó fi sọ Nàìjíríà sorúkọ Yorùbá wọn ní rí Nàìjíríà yóò àwọn bàbá wa rí ẹ̀rí bàbá yìí ṣe ń dá àṣà Yorùbá ẹ̀wọ̀n Yorùbá ṣe ń lọ lẹ́nu wọn so ẹjọ́ ẹ má jẹ́ ká ṣe kan tí wọ́n á mọ̀ sọ pé kábíyèsí àdè sọ pé mọ́gbà Sunday Igboho láyé o ẹ̀rọ àwọn ọmọdé tó ṣe burúkú ẹjọ́ mọ̀rọ̀ yìí ẹjọ́ Fúlàní onídìíkẹ́ ilé wọn àwọn fúnra wọn mọ̀ pé Ìgbòho ti dé padà sínú òlù mẹ̀kọ́ wá kí bàbá wọn àwọn tó jẹ́ burúkú nu wọn ó fìlú lẹ̀ kílẹ̀ ọ̀la tó mọ́ tó bá dẹ̀ tó bẹ́ẹ̀ kọ́mọ̀ ìdí káwọn bàbá wo lo oko kí kábíyèsí wá pè mí pé ńgbà tó lọ tá oko bá ti ń lo oko Fúlàní yìnbọn sí wọn ẹ̀yìn òní tí ó ṣẹlẹ̀ ẹjọ́ mo fọlọ́ bẹ̀ yìí ẹ má jẹ́ ká dáràn sí kábíyèsí lọ́rùn ojú òní tiwa ẹ̀mí gbogbo wa gùn àjọ délẹ̀ ìlérí ni ohun táwọn à ń jà fún ní Yorùbá nìsàn bí bàbá wa Tinubu ọ̀dẹ̀ tó di president láti ń jà sí ẹni kẹ́kọ̀ọ́ rẹ̀ lè stop wa lórí ẹ̀ ọmọ bẹ́ẹ̀ ká mọ̀ nìyẹn orúkọ mi ní Sunday Adéyẹmọ tí gbogbo ẹ mọ̀ Sunday Igboho so ẹjọ́ mo rọ̀ wá ẹ mọ̀ fà wàhálà ẹ mọ̀ jà ẹ mọ̀ ṣe nǹkan tí ò dáa ẹjọ́ mo fọlọ́ bẹ̀ ẹ jẹ́ ká bá ṣe wá lálàáfíà yẹn ẹ jẹ́ ká lọ ní lálàáfíà ojú òní tiwa. ẹ ṣe kábíyèsí àdìgúnlá. ó ti padà tó kọ mọ́ olúbàbà rẹ̀. bẹ́ẹ̀ni Buhari ti fi Nàìjíríà ya owó táwa dẹ̀ rí wọn ní ẹja kọ̀ lóko ẹrú Fúlàní ẹja dádúró àwọn la ní epo la ní gbogbo nǹkan lọ́dọ̀ àní nǹkan kan ṣe pẹ̀lú àwọn Fúlàní wọn Nàìjíríà ò lè wọ́ bẹ́ẹ̀ni wọn dá mi lóhùn lónìí nǹkan Buhari wá gbé èkú fọ́ọ̀gù ìjọba tó ti ba ayé ẹ̀jẹ̀ wọ́n wá gbé fún bàbá Tinubu lóṣù mẹ́fà méje kí ló ṣe ohun tó wá dùn bí fún àwọn Yorùbá ni pé àwọn àgbààgbà Yorùbá ni wọ́n ní ìjà sí protest ebi ń pa wá ìjà ń jẹ wá ṣe ẹ̀rọ ọmọ Ìgbò kẹ̀kẹ́ kọ́ bọ́ta pé ebi ń pa wọn. wọ́n ti lé gbogbo Fúlàní kúrò lórí ilẹ̀ wọn wọ́n ń dàkọ́ wọ́n ti ṣe gbogbo nǹkan tó wù wọ́n. Ìgbò ti lé gbogbo wọn kúrò lórí ilẹ̀ wọn wọ́n ń dàkọ́ ń bẹ̀rẹ̀ pẹ́tẹ́ ní wọn ò lè ké ìfún ọ̀nìṣọ́ pé ebi ń pa wọn. kí ló dé táwọn ò lè fọ́ sọ ọkọ̀ kálé wọn kúrò lórí ilẹ̀ bàbá wọn. káwọn bàbá wọn ráyè dáko káwọn ráyè lọ bí Lovers all over the world ọ̀rọ̀ rí ọ̀rọ̀ láti sọ kalẹ̀ ọ̀rọ̀ ní olóyè Sunday Igboho ti sọ ẹ̀ nípa ìṣèjọba Buhari nípa bí gbogbo nǹkan bó ṣe le kókó nígbà yẹn nípa bí wọ́n ṣe declare olóyè Igboho Sunday wanted nípa bí àwọn ọmọ Yorùbá kan ṣe wà tán ṣe darapọ̀ mọ́ àwọn tí wọ́n lọ ṣe ìkọlù sílé olóyè Sunday Igboho because olóyè Sunday Igboho fọ̀rọ̀ létà wípé ibi kulé ò bá pa ni tòde ò lè pa ni pé àwọn ọmọ Yorùbá tí wọ́n jẹ́ ọ̀rẹ́ òun tímọ́tímọ́ pé àwọn náà wà lára àwọn tí wọ́n wá ṣe ìkọlù sínú ilé òun nígbà yẹn tí wọ́n fi declare wanted so ọ̀rọ̀ ní Sunday Igboho sọ̀kalẹ̀ yìí ẹ̀yin tí ẹ jẹ́ fi wá sí wa nílé kí ni kọ́mẹ̀ntì tẹ̀yìn kí ni fíìmù yín lórí ọ̀rọ̀ tí olóyè Sunday Igboho sọ ẹ jẹ́ ká mọ̀ lọ́dọ̀ comment section ẹ comment ẹ like ẹ share so I appreciate supporting you so far we love you all thanks for watching.